ẹ̀sùn ẹ̀ ọmọ yèmí ọmọ akújọ mẹ́ta tálàfíà rò ń ní gẹ́gẹ́ bẹ́mi náà ṣe bá náà dé dẹ́rì ọ̀fọ̀ ó ṣe dẹ́rìm ti gbúrò rẹ̀ òun rè jẹ́ kí n gbìyànjú láti fúwé ìṣọwọ́sẹ́ adẹ́kú dédé bí olùṣe rí ojú kùkù ní tẹ̀ní àkùkù ní wákìsà kẹyìn aṣọ ìgò ẹbẹ̀rí mo bẹ̀ ẹ́ o tí kò jọ̀wọ́ má kó dédé rògbòdìyàn rẹ̀ ń lù ẹ́ má kó sọ́kàn ó lé dàbẹ́ ń ká ọ̀fọ̀ ara ọ̀fẹ́ kájúlù bó ti wù ó ṣe bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ ó lè tó mo fẹ́ kó nú gbàgbọ́ lè jinlẹ̀ gidigidi nínú Jésù Olódùmarè nítorí ọ̀fọ̀ Olódùmarè rè dá inú ní ìbùnbù ó ti ṣètò òun rà má fún dibẹ̀ gbọ́kàn sí ẹbẹ̀rí mo bẹ̀ ẹ́ òmòrè mi má kó ọ̀rọ̀ ẹ̀ lọ́kàn má kó lẹ́kàn àmá yí dá gbọ́rún ríwé Jóòbù orí 14 bẹ̀rẹ̀ náà ti ẹsẹ̀ keje títí fún ìkẹsàn wí. bí àbá rí igi bá gé lulẹ̀ àtọ́ àti ọ̀fọ̀ ẹ̀ka rẹ̀ rè ṣe tuntun ènì dá gbígbòǹgbò rẹ̀ lẹ́ẹ̀dì ògbó nínú lẹ́rìí kùkùtì rẹ̀ kù nílẹ̀ síbẹ̀síbẹ̀ náà dérùn bá dẹ́gbòòrùn omi aṣọ ẹ̀ka rẹ̀ àdẹ́tùjọjalẹ̀ ìtẹ̀wéko dédé náà máa sun wọn o ojú ẹni rè rí sáyé òun náà rè má rí ọ̀pọ̀ wọn ní fúre ẹni ṣàpìnlẹ̀ náà dérúlu èdè máa sun wọn ní fẹ́ ní ṣàwàtì àmọ̀ṣá ẹbẹ̀rí mo bẹ̀ ẹ́ a kò lẹ́kàn bí kò ṣe giri onúgbàgbọ́ rè jinlẹ̀ gidigidi nínú Jésù Olódùmarè tó dá ọ̀fọ̀ òun nú kan ṣoṣo rè tó náà ti sábọ̀ mo gbàdúrà rẹ ọ̀fọ̀ Ọlọ́run olúbùkún ó bùkún rẹ ó sọ agbègbè rẹ dìrè gbórin Olódùmarè nìyẹn nù ọwọ́ rẹ̀ a máa pa ẹ mọ́ òbí ní bá ẹ ojú rẹ̀ ní rí bí etí rẹ̀ ní gbọ́ bí oréré ojú rẹ̀ má rí o dírédẹ́rẹ́ tí rẹ̀ má máa gbọ́ èmi rí tẹni tóòtọ́ Olúṣẹ́gun Ládégbùwà.